àwọn Fúlàní dá wa lọ́nà lálẹ́ ọjọ́ náà wọ́n gba gbogbo ń tà ní wọ́n gba fóònù wọ́n ṣe everything kọ́dẹ̀ fi wálẹ̀ ká máa lọ wọn já lọ. Rámọ́tà ìkíyàn ó dẹ̀ tún máa dúró de pé kẹ́ẹ̀kì yálẹ̀ ẹni tó tó ni àbẹ́ni tó jù lọ gan á tún dúró de pé kẹ́ẹ̀kì ni. Orúkọ mi ni Olúwaṣeun Balógun aka ọmọ tó jọmọ́ mi Adáramága ẹni kúkúrú tọ́lọ́run ní kó mọ̀ pé ní gígùn ránṣẹ́ ìyá alágídí gbà wọn. Ẹ ṣeun gan màmá ọmọ bíbí ìlú òní mà. Àbí mi ní Ògùn State nílùú Ìjẹ̀bú Ayépé. Ìjẹ̀bú Ayépé. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun gan màmá. Ẹ sàn kọ́kọ́ lẹ́ẹ̀kan ẹ ní ọmọ tó jọ mọ́mì. Màmá ǹjẹ́ lè ṣàlàyé fún mi báwo ọ̀nà wo lẹ fi jọ mọ́mì? Ẹ ṣé àdúpẹ́. Ìyá tí Ọlọ́run ní kí n ti ara wọn jáde wá sí orí ilé alààyè àkàndá ẹ̀dá bíi tèmi báyìí náà ni wọ́n. Kódà Ọlọ́run tó fún mi lórí ọ̀fẹ́ àti ga sókè ju àwọn lọ. So àwọn náà ni wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ eré orí ìtàgé tí gbogbo ayé mọ̀ mí mọ́ tí mò ń ṣe dòní náà. Ọwọ́ wọn ni mo ti gba iṣẹ́ náà tí mo fi ń ṣe di òní ibi tí ọmọ tó jọ mọ́ mi tó ti jáde nìyẹn. Ẹ ṣeun gan màmá àwọn bàbá tó bí yín lọ́mọ ńkọ́? Ọlọ́run kò fọ̀run kẹ́ wọn àti ìyá àti bàbá wọn ti lọ sinmi. Ṣé bí bàbá náà ṣe rí náà ni màmá náà ṣe rí? Rárá o èèyàn tó ga tó sì gbọlẹ̀ ju ẹ̀yin gan lọ ni bàbá tí mo ta rẹ̀ jáde. Ọlọ́run kú iṣẹ́. Ẹ ṣeun gan màmá tí bá ní kàkà ní kínní ní kejì ní ẹ tó bí ọmọ ọdún mélòó màmá? Ọmọ kékeré mọ̀ ní mí ní tí mo kàn mọ̀ ní pé olórin kan sọ ó ní ọmọdé àná ní ń dàgbà bódò ni àwa náà ti di girama. Ẹ ṣeun gan àmọ́ ǹjẹ́ lè ṣàlàyé fún wa bí ẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò orí ìtàgé yìí? Ẹ ṣé mo dúpẹ́. Mo ti sọ síwájú lẹ́ẹ̀kan pé iṣẹ́ tí àwọn òbí mi ń ṣe tí mo gbà lọ́wọ́ wọn ni a máa ń pè nǹkan kan ní born artist. Iṣẹ́ orí ìtàgé ẹni tó bá ti jẹ́ pé ohun tó bí ẹ̀ ń ṣe nìyẹn tá a wá bí ọmọ yìí sínú ẹ̀ ṣe mọ̀ pé láti inú oyún gan ló ti ń ṣiṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni. Torí tí ìyá ẹ̀ tàbí bàbá ẹ̀ bá ń lọ ibi iṣẹ́ ó máa wà pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ni. Nígbà tó bá tún wá bímọ àwọn scene tó bá ti nílò a fẹ́ lu ọmọ kékeré o a fẹ́ lu ọmọ kókó ọmọ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó fi wá dẹni tó náà fẹsẹ̀ lélẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo ka ìwé mẹ́wàá tán mo ṣiṣẹ́ oṣù díẹ̀ ní Abẹ́òkúta mo jó fáwọn eléré díẹ̀ ní Abẹ́òkúta torí mo máa ń jó mo máa ń kọrin tó mo fi kó wà lára acting. So lẹ́yìn yẹn mo wá dá dúró èmi náà bẹ̀rẹ̀ eré orí ìtàgé ṣùgbọ́n kò tí ì sí gbogbo ìgbàlódé ti gbogbo ayé yìí nígbà náà ayé black and white ní ìgbà tí mò ń sọ yẹn. Ní tí wọ́n dẹ̀ bí àwa sínú ẹ̀ ńgbà yẹn ni a máa ń pè ní eré orí ìtàgé òun náà ni eré tí a máa ta aṣọ tí àwọn èèyàn máa wá wò wá táàmù ti ẹ̀yìn aṣọ bọ́ta síta sí wọn láti fi kópa tí a fẹ́ kó pẹ̀lú wọn ní tí mo fi bẹ̀rẹ̀ nígbà náà nìyẹn. Kó tó di pé èyí tí ọ̀làjú wa gbé dé ayé nìsín tó fi jẹ́ pé gbogbo ayé ló máa rí ní tí a bá ṣe báyìí. Ẹ ṣeun gan màmá. Màmá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo ti bá sọ̀rọ̀ tí wọ́n ṣiṣẹ́ tíátà wọ́n sọ kankan fún mi tí mo dẹ̀ fẹ́ bóyá ẹ lè bá mi tàn ìmọ́lẹ̀ sí. Wọ́n fi yé mi wípé tí èèyàn bá lọ sílé ẹ̀kọ́ gíga tó lọ ka eré orí ìtàgé which is theatre and art wọ́n ní ṣùgbọ́n tó bá padà dé wọ́n ní ó di dandan kó wà lábẹ́ ọ̀gá kó tú iṣẹ́ yẹn kọ́ torí pé tí kò bá kọ́ wọ́n ní kò lè mọ̀ dáadáa. Màmá ṣé lóòótọ́ ni? Bẹ́ẹ̀ni ẹ rí i pé nínú àlàyé tí mo ṣe síwájú mo ní ní tí wọ́n bí àwa sí àti ibi táwa ti bẹ̀rẹ̀ ní eré orí ìtàgé. Nítorí pé àwọn tí wọ́n lọ sí iléèwé gíga tí wọ́n lọ ń kọ́ theatre art yìí tíọ́rì ni wọ́n lọ ṣe. Ní tí àwa tá a sì mú níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti ibi eré orí ìtàgé yìí táwa ń ṣe ni wọ́n ń pè ní practical. So ẹni tó bá lọ kọ́ ó di dandan kó padà wá sí abẹ́ ọ̀gá kan láti mọ kùdùkùdù
torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ní ìsìn tẹ́ bá sọ pé ó yá o ẹ wá kọrin o ẹ wá gbẹ́sẹ̀ jó o àbí ẹ wá ṣeré orí ìtàgé kálukú máa sá sẹ́yìn ni pé àwọn ò mọbi táwọn gbà wọlé o àwọn ò mọbi táwọn gbà jáde báwọn ṣe gbẹ́sẹ̀ jó yìí àwọn nǹkan ṣùgbọ́n tí ìgbàlódé nìsín tí ó ti mọ́ wọn lára tí wọ́n sì ti kẹ́kọ̀ọ́ pa ẹ̀yẹn ó ń rọrùn fún wọn láti ṣe. ẹ ṣeun gan màmá ǹjẹ́ ẹ̀yin kọ́ṣẹ́ yìí lọ́dọ̀ ọ̀gá kọ̀ọ̀kan? mi ò kọ́ lọ́dọ̀ ọ̀gá kankan mo sọ fún yín pé born artist ni mí. born artist. bẹ́ẹ̀ ni ń ta bí mi mọ́ ni ọ̀dọ̀ àwọn òbí mi náà ni mo ti yà tí mo ti gba àṣẹ tí mo ti dá dúró. àfi ìgbà tí mo kúrò ní ìlú tí mo bẹ̀rẹ̀ sí ní káàkiri ìlú káàkiri fún iṣẹ́ ìlérè orí ìtàgé yẹn torí èmi sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ dìsìn mi ò dúró lórí fíìmù nìkan mo sì ń ṣe eré orí ìtàgé yẹn lọ́wọ́lọ́wọ́ ń sìn so mo wá kúrò ní àwọn ìlú kan mo wá rò pé ìlú wo ni mo tún fẹ́ tẹ̀dó sí ni mo fi wá tẹ̀dó sí ìlú Ìbàdàn ṣẹ́dẹ̀ mọ̀ yìí pé Yorùbá ní ẹni tá a bá bá lábà òun ni bàbá torí pé iṣẹ́ wa ní ẹgbẹ́ ó ní association lóríṣiríṣi so nígbà tí mo dé sí ìlú Ìbàdàn gbà yẹn mo sá sí abẹ́ àwọn ọ̀gá kan nígbà náà lára wọn ni à ń pè ní ọ̀gá wa Fẹ̀sọ̀gboyè mo dúró ní abẹ́ wọn gbà yẹn tọ́pàá tí a ní àtàlọ́gẹ́ ẹ ní ìlú Ìbàdàn ní ọ̀gá wa Fẹ̀sọ̀gboyè ni o ọ̀gá wa Fẹ̀sọ̀gboyè ni o so àjọbí òṣèké láàrin yẹn. ẹ ṣeun gan màmá ǹjẹ́ ṣe ìrántí sinimá tí ẹ kọ́kọ́ ṣe tó gbé yín jáde tí àwọn èèyàn fi rí pé màmá tó ń lọ eléré orí ìtàgé ni wọ́n ǹjẹ́ ṣe ìrántí sinimá náà? mi ì lè rántí tó kọ́kọ́ gbé mi jáde o torí pé sinimá tí à ń sọ̀rọ̀ rẹ̀ mi ì lè ka èyí tí mo ti kópa tán nù rẹ̀ torí mi ì ní sẹ́ẹ̀ mi ju acting yẹn lọ ṣùgbọ́n èyí tó gbé mi jáde jù tó jẹ́ tẹ̀wọ́gbà tí gbogbo ayé fẹ́ràn tó sì máa rántí dòní òun ni Lágídígba Ìlúbìnrin sinimá yẹn ni àwa obìnrin nìkan kópa nínú ẹ̀ lọ́dún náà kò sí ọkùnrin kankan tó hàn nínú sinimá yẹn ju obìnrin lọ títí kara ọba ni o ìjòyè ni o ọdẹ ni o gbogbo ipa tí kálukú kó níbẹ̀ obìnrin nìkan ló wà ńbẹ̀ òun náà ni Lágídígba Ìlúbìnrin. ẹ ṣeun gan nínú sinimá tí ẹ ń sọ yìí màmá ǹjẹ́ ẹ lè rán wa létí ipa tẹ̀yin kó níbẹ̀ tó yẹ pé ẹ kú ńbẹ̀? ipa má lè gbàgbé ni. ẹ ṣàlàyé fún wa màmá. ẹ ṣe gẹ́gẹ́ bí ẹni tó níṣẹ́ lọ́dún náà lọ́hùn nígbà tí wọ́n ní ká wá máa wá fún à ń pè kankan ní rìhásà ìyẹn ìgbáradì náà wá òpè ẹ fi ẹni yìí ṣe ẹbọra o òun ni kó yọ síyàn náà gbó kó dáyà já gẹ́gẹ́ bí tí wọ́n rò pé ìyẹn tí a máa ń gùdù sí láti ṣe nìyẹn tí wọ́n sì mọ̀ pé kò rí bẹ́ẹ̀ nígbà tá a wá dé ibi tá a ti fẹ́ yaṣẹ́ yìí wọ́n wá ní ká mọ̀ ṣe rìhásà ìgbáradì wọ́n á rí ẹni yìí ń kọrin ẹni yìí ń jó ọ̀rọ̀ tó ń sọ gan-an ó ju tàwọn tí a rò pé ó yẹ kó lè sọ̀rọ̀ lọ bí dìrẹ́kítọ̀ wọn lọ́dún náà ṣe ni ẹ mọ̀ wéèsì ọmọbìnrin kò ní ṣe ẹbọra yìí nìkan mọ́ bó ṣe fún mi ní actor nìyẹn ní olóyìnbó mọ̀ ń pè kankan ní actor ẹ mọ̀ ń pè ìkan ní boss bí wọ́n ṣe fi mí ṣe actor lọ́dún náà lọ́hùn nìyẹn ìyá wa Ṣọlá Ṣóbọ̀wálé àwọn ni wọ́n ṣe boss nínú sinimá Lágídígba Ìlúbìnrin tí mò ń sọ yẹn èmi wá jẹ́ actor mo wá dúdú kọ wọn ni mo fi ṣẹ́gun lọ́dún náà nínú sinimá náà. ẹ ṣeun gan màmá látìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ǹjẹ́ lè bá a sọ àwọn ìdojúkọ tí ẹ bá pàdé tó jẹ́ má lè gbàgbé lẹ́nu iṣẹ́ yìí? mi ò tiẹ̀ lè sọ tán o ẹ kò bá wa sọ bí torí gbogbo ìgbà là ń pàdé ìdojúkọ ṣé ìdojúkọ táwa gangan ní nínú ìrìn àjò yẹn ni àbí ìdojúkọ tí à ń rí láti ara àwọn èèyàn wa tá a jọ ń ṣiṣẹ́ yẹn ni ká sọ ni torí nígbà tí mo kọ́kọ́ dé àárín àwọn èèyàn púpọ̀ tẹ bá rántí pé mo ní mo ti ń ṣe láwọn ìlú kọ̀ọ̀kan tó dé ìlú Ìbàdàn ìlú Ìbàdàn jẹ́ ìlú tó tóbi gan tá a dẹ̀ pọ̀ láwa tá a ń ṣiṣẹ́ wa mo kọ́kọ́ ní àwọn ìdójú kan gbà náà tó jẹ́ pé pàápàá láàárín àwọn obìnrin bíi tèmi wá pé bùlẹ̀ ti rélé bùlẹ̀ tún ti má rárá yìí jáde bùlẹ̀ ti ṣe kódà mo máa ń bá wọn jà ń gbà náà pé ẹ̀ ń ṣe mistake o èmi ò ń ṣàràrá o ẹsẹ̀ mi ni mo fi rìn ọwọ́ mi wà bẹ́ẹ̀ ọpọlọ mi pé o ẹ̀kọ́ ga jù mí lọ la fi yàtọ̀ síra wa even mo tún bẹ́tà ìmíì tó ga nínú yín o nígbà yẹn ṣùgbọ́n Ọlọ́run pé kí n lè máa gbára mi lẹ̀ láti
ọ̀dọ̀ wọn títí tó fi dé pé gbogbo wa wá mix papọ̀ mọ́ra wa àbí kó jẹ́ irú ẹ̀yin tí ẹ̀sìn gbọ́lẹ̀ lọ́kùnrin lẹ́ni ọmọbìnrin yìí dẹ̀wùn mí o ní tí wọ́n kọ́ sọ kí lọ́ọ́ fa rárá ṣe kí lọ́ọ́ fi ṣe bó lọ́ọ́ ṣe ọmọ pààyàn ọmọ jẹ́kọ́ tí ọmọ lé ọmọ jẹ́kọ́ ṣe kinní kan gbogbo àwọn irú nǹkan báyẹn ṣùgbọ́n àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run padà gbé wa borí gbogbo yẹn tó bá tún wá jẹ́ pé ìdojúkọ tá à ń rí lára àwọn èèyàn wa náà pàápàá àwa tá a jẹ́ àkàndá báyìí ó pọ̀ gan-an because iṣẹ́ tá à ń ṣe yìí kò sí gbogbo ìgbà tí wọ́n kọ story tó jẹ́ pé bóyá gbogbo ìgbà ni wọ́n fi máa ń pè wá sí iṣẹ́ àwọn ẹ̀kọ́ kan tó bá ti rí pé irú àwọn èèyàn báyìí làwọn nílò ni wọ́n á pè ṣùgbọ́n a tún máa ń bá ìdojúkọ pàdé láti ibẹ̀ ẹni tí ẹ kì í pè ní gbogbo ìgbà á ṣiṣẹ́ fáwọn ẹlòmíì wọn ni fún wa lówó iṣẹ́ kí lẹ wá fẹ́ bá wọn ṣe yóò dìjà ni àbẹ́ mú wọn lọ sí station ni á dẹ̀ tún ṣiṣẹ́ fáwọn ẹlòmíì oye tó yẹ kọ́ fún wa wọ́n tún wá máa wò pé ẹ fún wọn ẹ sá fún wọn lówó kan ẹ sá fún wọn lówó kan tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí àwa tí ẹ kì í pè ní gbogbo ìgbà yẹn gan ló yẹ kó jẹ́ pé ẹ̀kọ́ kan tẹ bá pè wá yẹn kẹ́ ẹ máa ṣe wá dáadáa so irú àwọn ìdojúkọ báyẹn wọ́n pọ̀ lóríṣiríṣi àbí ìdojúkọ tinú ayé gangan ni a máa lọ ń gbà mí báyẹn lómi ò kàn fà mí lásán látẹ̀yìn ìwọ ọmọ ìkú olé gbé títí nígbà tí n bá tó kọjú sí wọn pé kí ló dé wọ́n ti wà ní ẹjọ́ ẹ má bínú àwọn ọmọ àwọn òrùpọ̀ ọmọ kékeré kan ní o àbíkẹ́ lómi máa sọ pé ìwọ obìnrin tó ń lọ yìí orí ẹ ti bàjẹ́ o ọmọ ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí ò lè gbé kọ́rùn ò lè gbọ́ ọmọ ẹ kọ́rùn ó dẹ̀ lè jẹ́ lára àwọn tá a jọ ń ṣiṣẹ́ la jọ ń lọ so àti bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun màmá gẹ́gẹ́ bí nǹkan tẹ̀sán sí mo fẹ́ béèrè ìbéèrè kan tẹ́ bá gbà mí láàyè. mo gbọ́ yín sà. ẹ ṣeun gan màmá ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún mi bẹ́ẹ̀ ṣe pàdé ọkọ yín báwo lè ṣe pàdé wọn. ìtàn ńlá lẹ béèrè yẹn mo pàdé wọn lẹ́nu iṣẹ́ orí ìtàgé kì í ṣe àwọn gan ni mo kọ́kọ́ pàdé mo ti pàdé àwọn èèyàn ńláńlá yìí ṣiṣẹ́ eré orí ìtàgé tàjọ ń bá rìn àjò fẹ́ bọ̀ kọ́lọ́run kó fọ̀run kẹ́ Chief Koko Close gbogbo yín lẹ mọ̀ Olúmídé Bákàrè wọ́n ti dolóògbé mo bá wọn rìnrìn àjò fẹ́ kódà kì í ṣe ìfẹ́ kọ̀rọ̀ ìfẹ́ tí gbogbo àwọn tájọ́ ń ṣiṣẹ́ kan náà tí wọ́n mọ̀ ni ṣùgbọ́n Ọlọ́run kọ̀ pé mo máa di ìyàwó inú ilé wọn pé mo máa bímọ fún wọn ṣùgbọ́n ẹni tí ó jẹ́ ọkọ mi tí mo bímọ fún tó jẹ́ bàbá àwọn ọmọ mi ìdí iṣẹ́ eré orí ìtàgé náà láti pàdé ibi iṣẹ́ láti pàdé lọ́dún náà lọ́hùn mo rántí wípé wọn ò lè dẹnu kọ mí fún ara wọn wọn ò ní gboyà àti dẹnu kọ mí ṣùgbọ́n látàrí pé mo ní àwọn ọ̀rẹ́ alájọjókòsọ ní ọkùnrin bí irú tiyín wọ́n wá rán ọkùnrin ẹgbẹ́ wọn pé lọ bẹ́ẹ̀ ni bá ń sọ fún un pé mo nífẹ̀ẹ́ nígbà tó ń tọ̀ tí ẹ̀kọ́ wá jíṣẹ́ fún mi so wà ókè wọ́n rán wọ̀ wá ṣé dìndìnrín ló rán wá ni òdì ló ń tọ̀ ní tí ò lè fọwọ́ júwe ló wá ní ìrọ̀ kò níbẹ̀ ojú tí wọ́n ẹ̀ẹ́dẹ́ káwọn fúnra ara wọn wà ṣé ìwọ ló fẹ́ bá wọn fẹ́ obìnrin ni so létà wọn fúnra wọn yọjú wọ́n dẹ̀ jókòó a sọ̀rọ̀ ọ̀rọ̀ wa dẹ̀wọ̀ Ọlọ́run sì pé a jẹrẹ ra wa lọ́mọ àdẹ̀bímọ fúnra wa àbára wa gbé nígbà tọ́lọ́run pé a máa bára wa gbé kí kálukú tó dúró lórí ọwọ́ ẹ̀. ẹ ṣeun gan màmá ọmọ mélòó gangan lẹ wá bí báyìí. Yorùbá ní wọn èèkọ ọmọ fọlọ́mọ kọ́lọ́run bá wa wo gbogbo wọn mo ní ọkùnrin mo ní obìnrin mo sì tún ti láwọn ọmọ kọ́lọ́run tún jẹ́ kó máa pọ̀ sí. àmín ẹ ṣeun gan màmá ẹ ti bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ màmá ǹjẹ́ ní ohun má lè gbàgbé tó ṣẹlẹ̀ sí yálà lẹ́nu iṣẹ́ àbí kẹ̀ lójú ayé tó yẹ pé ẹ fẹ́ bá wa sọ tí àwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ láti bẹ̀. mo ní. ẹ ṣeun gan màmá. mo ní. mo kọ́kọ́ fẹ́ sọ fún wa pé gbogbo nǹkan tá a bá ń ṣe ká fi ìwà àti ọmọlúwàbí díẹ̀ ká fi kún. mo rántí ní ọdún kan mò ń tọ́ ìkan nínú àwọn ọmọ mi lọ́wọ́ ọmọ yẹn ló jẹ́ last born lémi ní ìsìn ọ̀rọ̀ tí mo sọ yìí ti lé ní 20 years mo jẹ́ ìkan lára àwọn tó máa ń jó nínú iṣẹ́ wa ìtorí a ní dancing group tó jẹ́ pé tá bá ti ń lọ fún performance wọn á ní ẹ jẹ́ ká káwọn group oníjó lọ o
olórin onílù. So lọ́dún náà lọ́hùn ọmọ yẹn ni mo bí tí mò ń tọ́ lọ́wọ́ lọ́wọ́ ni ó yá o gómìnà wa president wa ní ìsìn ìyẹn ààrẹ Tinubu tó ń ṣe president Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ní ìsìn àwọn ni wọ́n wà nípò gómìnà àkọ́kọ́ nílùú Èkó ní ọdún tí mò ń sọ yìí ó ti lé ní 20 years. So wọ́n wá ní a fẹ́ lọ ṣe program kan lÉkòó a máa ń pè ní International Day fún àwa òṣèré theatre day. So lọ́wọ́ ní ẹ lọ kọ́ àwọn oníjó ẹ lọ kọ́ àwọn oníjó ẹnìkan wà níjọba ń gbà náà ní Ọ̀yọ́ state wa bí tó jẹ́ gọ́fúnà wa ANTP láyé ìgbà náà kọ́lọ̀ ń fọ̀run kẹ́ wọn. So à ń pè wọ́n ní Amọ́lẹ́gbẹ́. So àwọn ni wọ́n wà ní gómìnà gbà náà wọ́n ní wọ́n wá ń debate láàrin ara wọn èmi dẹ̀rẹ́ mo ti bá bímọ mo máa ṣe sinmi like 6 months pé kára mi fi lè mọ̀kun dáadáa kí n tó padà sẹ́nu iṣẹ́ wọ́n wá ń debate láàrin ara wọn pé àwọn wo ni ká wá kó lọ lóníjó lọ́dún yìí o àwọn ni ká kó lọ lóníjó lọ́dún wọ́n bẹ̀rẹ̀ sí ní fàmọ́ra wọn lọ́wọ́ àwọn kan wá sọ pé ẹ jẹ́ ká mú Ṣeun lọ àìbẹ̀ mọ̀ pé ń jó àwọn kan pé ẹ má múlẹ̀ àwọn kan pé kí ló ṣe fún yín nǹkan wọ́n ṣáà fà á débi pé wọ́n padà accept pé kan mú mi lọ wọ́n wá sí ilé mi lọ́dún náà lọ́hùn lọ́dọ̀ ọkọ mi pé ó yá o ẹ fẹ́ lọ jẹ́ lẹ́kọ̀ọ́ lèmi bá sọ fún wọn pé mi lè lọ o ó yẹ kú ọ̀sẹ̀ kan kọ́ mọ́ mi pé 6 months mo ní láti jẹ́ kí 6 months yẹn pé kí n tó lè máa gbélé o so lọ́wọ́ ni kí n jọ́ kí n má ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ táwọn rí àwọn mo wá wò pé nígbà tí wọ́n ti lè wá tó sọ bẹ́ẹ̀ kéèyàn mọ́ gbẹ́mí ìgbéraga wọ̀ mo bá ó yá àbá lọ́jọ́ kejì àṣẹ èmi ni Ọlọ́run mú ọjọ́ náà fún ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kí n fi ìgbéraga kò jẹ́ kí n fi lé wọn dànù ó dẹ̀ jẹ́ kí n ní ìwà kínkínní díẹ̀ náà torí kò sẹ́ni tó pé tán tó fi jẹ́ pé wọ́n lè ń jà lérí pé lágbájá ni kẹ́ mú lọ tàmídù ni kẹ́ mú lọ wọ́n wá kó wa lọ́dún náà lọ àwa lọ adéèkó LTV8 la lò nígbà yẹn níkẹjà àṣe performance yẹn gómìnà wa nígbà náà yẹn Bọ́lá Tinubu wọn wá àṣẹ gbogbo performance tá a ṣe yẹn àṣẹ ni wọ́n ń wò ní ilé wọ́n kàn dé lálẹ́ ni lọ́ba ni wọ́n ní àwọn tó jó lẹ́ẹ̀kan tí màdámù kúkúrú kan wà láàrin wọn ẹ jẹ́ kó wá tújó wọn jó bàṣẹ tújó wa jó lọ́dún náà nìyẹn bàṣẹ jó nìyẹn gbàtà jó tán lọ́ba ní kó pè mí wá mo wá lọ bá àwọn ìyàwó wọn náà gbogbo lọ́ba gba ọmọ mi wọ́n gbé dání ọmọ yìí ni mo ní bẹ́ẹ̀ ni wọ́n bá fún mi ní envelope kan lọ́jọ́ náà lọ́dún náà lọ́hùn owó níyì 150,000 ló wà ní envelope yẹn mo ní ẹ ṣé sà gbogbo wa dúpẹ́ àwọn èèyàn wa dúpẹ́ nígbà tó wá yá tí wọ́n pe father of the day pé kó wá bá wa sọ̀rọ̀ wọ́n wá sí orí stage lọ́ba ní kó lọ pè mí wá àtọmọ mi wá tún gbé mi dé orí stage àná envelope ẹ̀kan yẹn ẹ̀ mú wá wọ́n bá gbà lọ́wọ́ mi ó ní 150 wọ́n tún sọ di 250,000 ní alẹ́ ẹjọ́ náà omi wá bọ́ lójú mi pé àṣẹ pípè tó wá pè mí nílé àṣẹ mi ni ìrè kan kí ló jẹ́ kó mi bọ́ lójú mi méjì ni àkọ́kọ́ ní pé kì í ṣe pé mi ò rí 250,000 rí o ṣùgbọ́n láti ìgbà tí mo ti ń ṣiṣẹ́ yẹn ń gbà náà tó fi tó ọdún yẹn èmi ti ẹnìkan ṣoṣo ń dìísẹ́ wa gan fún mi ní 50,000 rí kódà ńgbà náà owó sì níyì tó bá lọ bí iṣẹ́ tó fún ẹ 20,000 wàá jó wàá yọ̀ wàá gbọ́ gbogbo bùkátà mi kì í ṣayé sí ti 20,000 tó ra nǹkan mọ́ ẹ̀ so mo wá rò pé so èmi ni ọjọ́ yìí fẹ́ ṣe lóògùn tí wọ́n fi wá mi wálé nǹkan èkejì tí ó mú mi bọ́ lójú mi níjọ́ náà ni pé ó dáa kéèyàn níwà díẹ̀ kéèyàn máa ṣe dáadáa jẹ́ because tí ìbá ṣe bẹ́ẹ̀ àwọn tó jà lórí mi yẹn tọ́wọ̀n bá rí jà yẹn jà pé kì í ṣọmọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ amúlò ó ṣeé ṣe kí ire yẹn kó má tẹ̀ mí lọ́wọ́ ní ọdún yẹn so inú mi dùn àwa dé Ìbàdàn padà like bí a month mo wá wò pé owó yìí mo gbọ́dọ̀ fi ṣe nǹkan gidi so the next thing náà ni pé kémi náà pé location kí n ya iṣẹ́ ìyẹn ni first film mi tí mo kọ́kọ́ ṣe tó jẹ́ pé èmi gangan ni mo ní tí mo produce ẹ̀ ó yàtọ̀ sí tí mo ń bá àwọn èèyàn ṣe tí n bá ti wá pé kò tiẹ̀ sí fóònù gidi ńgbà náà tí ọkọ mi bá ti wá pé ẹ̀yin torí àwọn tó kópa ńgbà náà ní sinimá yẹn pọ̀ gan bá ti wá pé yín pé ẹ fẹ́ bá lágbájá ṣé wọn pé ta ni wọ́n sọ pé ṣeun kúkúrú rẹ̀ èló ni ká wá fún yín kò jẹ́ bẹ́ẹ̀ tá a bá débẹ̀ àmọ̀ sọ wọ́n tún pe ẹlòmíì wọ́n nígbà tí a wá dé location yẹn gbogbo èèyàn wá pọ̀ mọ́ a ní yé kí ló dé bàbá
gbogbo àwọn tẹ̀ wọ́n ní wọ́n sọ pé táwọn bá dé òun ṣe èèyàn bẹ́ẹ̀ àwọn ọmọ ìlú kálukú ṣẹ̀ṣẹ̀ wá dé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún mi pé tí n bá ní kí n fáwọn tí n bá ní kí n fáwọn mi ṣe èèyàn wọ́n dẹ̀ bá mi ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n nǹkan kan wá ṣẹlẹ̀ níjọ́ yẹn tí mi lè gbàgbé tó jẹ́ nǹkan tó jẹ́ kódà mo dákú bí ìgbà tó wọ́n mi lé mi lórí kí n tó lajú ni kọ́lọ́n tó bá wa ṣe torí ìgbà yẹn tí o bá fi lè waste kámẹ́rà ọjọ́ kan tí ẹ bá ẹ nìyẹn o gbèsè ni o àwa bẹ̀rẹ̀ sí yaṣẹ́ yìí látàárọ̀ dilẹ̀ ṣú àwọn tó wá látẹ̀kọ́ àwọn tó wá látọ̀ṣun láwọn tó jẹ́ star gbàyẹ kálukú wá àwa yaṣẹ́ ó bá di ìrọ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti lọ bá di ìrọ̀lẹ́ ni wọ́n bá ní ẹ jẹ́ ká ṣe ẹ̀wọ̀ gbogbo tí à ń yà lọ́ bá wo gbogbo ẹ̀ ní gbogbo ẹ̀ bá parẹ́ wọ́n ṣe kò ṣe èmi ò mọ̀ pé mo ti fẹ́ǹtì o wọ́n ti ní mo ti lọ lọ́sàn-án mi pé ṣé wọ́n mú ẹ̀ ń kẹ́wọ́ ẹ̀kẹ́ mi ò tí ì mọ̀ nǹkan kan mọ́ létà tí mo wá lajú mọ́ ni owó jóná iṣẹ́ àkọ́kọ́ náà kì í ṣàṣe sùúrù nígbà tó ṣàyà àwọn tó mọ̀ nípa gbogbo nǹkan yẹn ṣàpadà bá wa rí ṣe ọlọ́run wá jẹ́ kí nǹkan yẹn kó padà hàn padà ó padà ṣó tí mo fi rí sinimá àkọ́kọ́ yẹn ṣe tó jẹ́ ti tèmi nígbà náà. ẹ ṣeun ọpẹ́ ní fọ́lọ́run pé Ọlọ́run gba gbogbo ògo ẹ ṣeun wa màmá ìbéèrè tí màá tún béèrè nísìnyí ni pé ǹjẹ́ nínú àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ ǹjẹ́ ẹ rí èèyàn kan tó ṣe nǹkan tó dùn yín jù tẹ́ pé níjọ́ tẹ́ni náà ṣe nǹkan náà ó dùn yín gan pé kò yẹ kó jẹ́wọ́ ǹjẹ́ rántí. mo rí bẹ́ẹ̀ tí mi láǹfààní àti dárúkọ ẹnì kankan rí pé gbogbo ayé ló ń wò mí mo rí kódà lọ́wọ́lọ́wọ́ gan báyìí mo ti rí èyí tó jẹ́ pé mo padà wò pé yes ẹni tí mo fẹ́ràn ni tó bá òun kó ṣe àtúnṣe tó bá òun kó má ṣe àtúnṣe òun náà ni mo ti sọ síwájú lẹ́ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ máa pè wá fún iṣẹ́ tá a bá ní èlò lówó wa even gbà mí gan wọ́n máa ń láǹfààní àti pè mí pé kí n bá wọn wá àwọn tó ní irú station mi tó pọ̀ mo jẹ̀ máa ń pè wọ́n láti Ọ̀yọ́ Òṣogbo Èkó state oríṣiríṣi torí kò sí ìlú tí mo ti lọ ṣiṣẹ́ especially tó bá ti jẹ́ pé village níbẹ̀ mo máa ń béèrè pé ẹjọ́ àwọn wo ni àkàndá tí wọ́n wà lábúlé because iṣẹ́ wa iṣẹ́ tó dáa ni ìyẹn iṣẹ́ eré orí ìtàkìtà ń ṣe iṣẹ́ tó dáa ni kò sẹ́ni tó waste nínú iṣẹ́ wa kò sí ẹ̀dá tọ́lọ́run dá ẹ tí ò wúlò nínú iṣẹ́ wa because tá a bá fẹ́ ṣe sìn odi náà a máa need kí ẹni tí ò kì í ṣe odi kó ṣe bí odi tá a bá fẹ́ ṣe sìn iná arọ a máa need ẹni tí ò kì í ṣarọ kó ṣe bí arọ so tá a bá wá rí àwọn èèyàn yẹn bẹ́ẹ̀ lójú ayé gangan kí ló dé tá à ní mọ ìwúlò wọn so any village tí n bá ti lọ ṣiṣẹ́ mo máa ń béèrè lọ́wọ́ àwọn tó à ń pẹ́ jọ àwọn wo ni àkàndá bíi tèmi because ọ̀pọ̀lọpọ̀ máa ń dé àwọn àkàndá wọn mọ́lé tọkàn máa jẹ́ kó jobless sínú ilé tó máa waste wọn sínú ilé síbẹ̀ tó máa ní ojú ń ti àwọn so èmi ò dẹ̀ mọ̀ di tójú fi ń ti wọ́n tí tójú fi ń ti wọ́n so tí n bá ti wá béèrè báyẹn láti bẹ̀ mo máa ń ní contact kálukú tàbí kí n ní address wọn so tó bá ti wá pè yà ìyá o àbí ṣeun a ní ìdí àwọn èèyàn tó ní irú station bíi tiẹ̀ o màá wá bá wọn wá ọ̀pọ̀lọpọ̀ wọn màá kó wọn jáde wá wọn á wá san owó iṣẹ́ wọn á fún wọn lówó kálukú náà padà lọ ṣùgbọ́n àwọn èèyàn wa kọ̀ọ̀kan máa ń ṣe fún wa débi pé ẹ yá o èlò lówó à ń sọ pé báyìí tẹ bá débẹ̀ ẹ̀ ní padà rí owó yẹn gbà even èmi gan personal àwọn máa ń ṣe fèmí náà tí màá tún padà mú ojú kúrò bẹ́ẹ̀ kẹ́ làwọn míì máa ń ṣe nọ́mà bó ṣe yẹ kí wọ́n ṣe ẹ rí i pé mo ní mi lè dárúkọ ìkan sì ṣẹlẹ̀ just research tó dẹ̀ dùn mí gidi gan ẹni yẹn alọ́ba iṣẹ́ sọ pé kí n bá òun káwọn èèyàn mi wá ó dẹ̀ pé kálukú wá èló ló máa fún wọn iye báyìí èmi ń kọ́ ṣé àwọn lo nídìí onídìí mi ni ẹ̀yìn tí ní nídìí yín nǹkan kan mo dẹ̀ dé bẹ́ẹ̀ àdẹ̀ ṣiṣẹ́ ó dẹ̀ sanwó àwọn èèyàn mi yẹn ó sanwó àwọn tí mo kó wá dẹ̀ owó tèmi ń kọ́ ó dẹ̀ fi fóònù ẹ̀ hàn mí ó ní òun ti ní low battery òun á ṣe fún mi talẹ́talẹ́ di pé mo ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí kì í sọ̀rọ̀ ìmọ̀ǹtì nígbà mo dẹ̀ béèrè bèèrè tí mo rí pé kò dá mi lóhùn tó ń wá excuse lóríṣiríṣi tí mo tún sọ fún èèyàn tó jẹ́ bí èèyàn tiẹ̀ tí mo rí pé kò tọ̀nà gbọdẹ̀ mi ní béèrè mọ́ torí tó jẹ́ kó wá dùn mí ni pé ẹni tí mo fẹ́ràn ni òun tọ̀hún ẹni tí mo fẹ́ràn tí mi expect irú ẹ̀ sí at least tí mo wò pé tó bá jẹ́ pé mi ti ẹ̀ ṣiṣẹ́ fún gan pẹ̀lú pọ́lọ́run ṣe dáa ìṣètì tó lè sọ pé àǹtí tàbí ọmọ ẹgbà ẹ̀ fi ṣòwò oúnjẹ èló ló fẹ́ san fún mi lẹ́ni tó pe gbogbo àwọn star lóríṣiríṣi tó pe gbogbo àwọn èèyàn lóríṣiríṣi wá bá ṣiṣẹ́ èló ló fẹ́ fún mi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà èèyàn ò pé ká tó mú àjọ ṣiṣẹ́ ò pé ká ríra wa ká má yọ̀ mọ́ra wa. ẹ ṣeun gan màmá ǹjẹ́ ẹ ti kópa nínú iṣẹ́ kan tó yẹ pé ipa tí ẹ kó nínú iṣẹ́ yẹn nígbà tí ẹ délé ipa tẹ kó yẹn ó dàbí pé ó ṣẹlẹ̀ sí lójú ayé torí mo ti bá àwọn èèyàn pàdé tó ń ṣeré tíátà
bí àpẹẹrẹ ó ní èèyàn kan tí mo bá sọ̀rọ̀ nítorí mi ìfẹ́ dárúkọ kó má dà pé mo dárúkọ wọ́n sọ fún mi pé nínú sinimá táwọn kópa yẹn àwọn kópa jàǹdùkú nínú ẹ̀ nígbà tó yá táwọn kópa ọlọ́pàá wá kó àwọn wọ́n ṣe kó àwọn wọ́n kó àwọn lọ sí àtìmọ́lé nínú sinimá yẹn wọ́n nígbà tó máa di bí ọ̀sẹ̀ kan wọ́n ní báwọn ṣe ń lọ gbùdùgbùdù àṣé wọ́n ń jà àwọn ò mọ̀ pé wọ́n ń jà wọ́n ní bí ọlọ́pàá ṣe rédè àwọn ènìyàn pẹ̀lú bó ṣe jẹ́ ojú tí gbogbo ènìyàn mọ̀ wọ́n ní nǹkan táwọn sọ àwọn yìí lo ọjọ́ méjì lágójì o kó tó di pé wọ́n ní ibi tó wá jà wọ́n lẹ́nu ní pé ọlọ́run ọba kú iṣẹ́ ní pé ẹni tó ṣe ọlọ́pàá nínú sinimá yẹn àṣẹ lójú ayé gangan ọlọ́pàá ni wọ́n ní òun gangan ló wà ní chájì kéèsì àwọn lọ́wọ́ ní ìwọ kí ló ṣe ń bí kíníkan wọ́n ní àwọn ló gbà wọ́n lẹ̀ lọ́jọ́ táwọn sọ ẹ̀ pé ǹjẹ́ ti nírú kan tó fẹ́ fara pa bẹ́ẹ̀. mo ti ṣe àwọn iṣẹ́ tó pọ̀ ní ìgbà kan mo ṣe àwọn iṣẹ́ kan tó jẹ́ pé bí kí n ṣe ọmọ olówó kí wọ́n wá jí ọ̀tá mi gbé sínú àpò kó ṣẹ̀ṣẹ̀ wá gbà á ṣùgbọ́n tí n bá fẹ́ sọ àkàwé tó fara pẹ́ a ti ṣe àwọn iṣẹ́ kan rí náà tó jẹ́ pé ó fara pẹ́ òun ni ọdún tí mo kúrò níbi iṣẹ́ ní Ìsẹ́yìn tí mò ń lọ Ògbómọ̀ṣọ́ tí àwọn Fúlàní dá wa lọ́nà torí a ti ṣe àwọn iṣẹ́ náà rí tó jẹ́ bíi pé wọ́n á ní olè ní wọ́n jí wọn gbé nǹkan kan kọ́lọ́mọ́jọ ṣẹlẹ̀ sí wa lójú ayé ká mọ́ ìlú ẹ̀ mọ́ so tí wọ́n dá wa lọ́nà lálẹ́ ọjọ́ náà èmi àtàwọn òrèbè tí mo ní mo lọ kó káàkiri láti ìlú kálukú náà lájọ wà nínú mọ́tò ìjọ náà àtẹ̀yìn tẹ́ ẹ ní fọ̀tẹ́lẹ̀ kan náà báyìí tẹ́ ẹ sìn wá lọ síbi iṣẹ́ yẹn àwọn Fúlàní dá wa lọ́nà lálẹ́ ọjọ́ náà wọ́n gba gbogbo ń ta ni wọ́n gba fóònù wọ́n ṣe everything kọ́dẹ̀ fi wálẹ̀ ká máa lọ wọn já lọ ìyẹn gan lẹ̀rù Ọlọ́run wá bà mí sí pé ṣé wọ́n fẹ́ máa pe gbogbo ẹbí àwa tó jẹ́ pé àánú la rí gbà tí à ń bẹ lọ́hùn pé kásá àti jẹ kámú ẹ̀ ni wọ́n ṣe fi wá sílẹ̀ lẹ́yìn kan ti gba fóònù gba owó ṣe gbogbo àwọn tó ga àti onímọ́tò tó gbé wa o àti àwọn tó ga tó jẹ́ òṣèré wa tájọ́ lọ wọ́n náà wọ́n bí ẹni máa kú àwa òrèbè 9 ìkànnù wa ń tọ́ bébì lọ́wọ́ jẹ́ 10 la wà nú mọ́tò wọn ọ̀nà wá lẹ́yìn pé wọ́n kàn ju àwàdà sórí títì wọ́n gba gbogbo owó wa wọ́n gba gbogbo fóònù ṣùgbọ́n kí lè fi wálẹ̀ ká lọ sí kó tó di pé Ọlọ́run wá ní kí mọ́tò kan yọ lọ́ọ̀kan lọ́jọ́ náà lọ́wọ́ wọ́n ti ń lọ like 1 hour mọ́tò yẹn kàn ṣe yọ tó pé wọ́n rọ̀bù ní ó kàn mú rìfáàsì wọ́n wá lè lọ nígbà tó máa tó bí 5 minutes mọ́tò yẹn kàn padà dé pẹ̀lú àwọn ọmọ òpó ni bó ṣe dé nìyẹn nígbà tá a tẹ̀kọ́ sáré pé wọ́n ń yìnbọn ṣe gbogbo ẹ̀ka wá ń sá àwọn tó sá sábẹ́ mọ́tò àwọn tó sá sínú mọ́tò padà nígbà tẹ́fìrì ti wá rọlẹ̀ táwọn ọmọ òpó yẹn wá kan kíláàsì mọ́tò lánàá màdàmú ẹ̀yin ní ilé mi ni àtàwọn èèyàn mi à ń bọ̀ láti ibi iṣẹ́ a tún ń lọ ibi iṣẹ́ mi ni lọ́dọ̀dà bó ṣe lídì wá lọ́dún náà lọ́hùn nìyẹn tó lídì wá dé Ọ̀yọ́ kó tó pa bọ́sẹ̀ express Ògbómọ̀ṣọ́ tá a fi lọ tá a fi bọ̀ dẹ̀ ńlá dẹ̀ ti gbà yẹn. irú ìbáṣepọ̀ lẹ ní pẹ̀lú àǹtí Rámọ́tà àti Ajára irú ìbáṣepọ̀ lẹ ní pẹ̀lú àwọn tí mo dárúkọ wọ̀nyí. tó kọ́kọ́ pa mí lẹ́yìn rẹ̀ pé táyé àti Rámọ́tà jẹ́ Rámọ́tà kò sí ìbáṣepọ̀ kankan tó wà láàrin èmi àti ẹ̀pẹ̀lẹ̀ Ajára o lóòótọ́ ìgbàlódé ló gbé gbogbo wọn dé ṣé o ti yé yí báyẹn ètò kọ́kọ́ pa mí lẹ́rìn ni pé ẹni tó bá máa bá Rámọ́tà ṣe papọ̀ á múra àkọ́kọ́ tá a máa kọ́ pàdé òun nígbà tí bàbá wa nínú Olúwa pásítọ̀ Adémọ́lá Àgbàlá Gabriel tó níjọ Àgbàlá Gabriel sì ti Ìbàdàn tí wọ́n ṣe àjọ̀dún maybe tó ṣe birthday bóyá last year tá a máa pàdé ọ̀dà ìwọ ló wá tó gbé kéèkì wá wọ́n dẹ̀ lóde ẹ̀yin òṣèré ẹ bọ́ta Yẹmí máa lọ fà gbogbo ẹ̀yin òṣèré tó àbí ẹ bọ́ta ẹ wá kọrin fún bàbá ó padà sọ̀nù kálukú wọlé pé kọ́fì ẹ̀lẹ̀ ó sì gbé kéèkì wá fún ọlọ́jọ́ yìí ẹjọ́ irú ọ̀rẹ́ wo lèmi àti ẹ̀fẹ́ bá ṣe torí pé àkọ́kọ́ kì í ṣe ọ̀rẹ́ sí èmi tá a bá ní àwò òdìṣẹ́ torí iṣẹ́ wa ní category by category bí òṣèlú tá a ṣe wà tó ní group local state national náà ló wà nínú iṣẹ́ wa náà so kálukú ló dẹ̀ lọ́gàá ìgbà tó dé lu iṣẹ́ so ohun tó jẹ́ kọ́kọ́ kẹ́rin kọ́kọ́ pa mí ni pé Rámọ́tà gangan lójú ayé fún ara ẹ̀ kò kí ń ṣe ẹni tó máa ń fi ara ẹ̀ sílẹ̀ láti bá ọ̀pọ̀lọpọ̀ ṣeré so kò sí àjọṣepọ̀ kankan láàrin èmi àti ẹ̀jú pé tá a bá pàdé láti ibi iṣẹ́ ká jọ ṣiṣẹ́ torí pé kì í kíyàn Rámọ́tà ìkíyàn ó dẹ̀ tún máa dúró de pé kẹ́ ẹ kí yálẹ̀ ẹni tó tó ni àbẹ́ni tó jù lọ gan á tún dúró de pé kẹ́ ẹ kí ni so
òun ni then Ajara náà ẹ rí pé mo sọ pé category by category ni Ajara ọmọ ló jẹ́ sí èmi mo love ẹ̀ gan ìdí tí mo fi love ẹ̀ ni pé irú ẹ̀yà tí mo ní lára irú character mi Ajara ni kò síbi tájára wà á rẹ́rìn pẹ̀lú yín a ṣeré pa pẹ̀lú everybody so òun welcome everybody ní tẹ̀ so kò sí nǹkan kan tó wà láàrin wa ju gbogbo yẹn lọ ṣùgbọ́n inú mi dùn yín pé kò tún ń ṣe èmi nìkan mo tún nírú wọn lọ́pọ̀lọpọ̀ àwọn míì náà dẹ̀ sì tó ń bọ̀. ẹ ṣeun gan ẹ ṣeun màmá ǹjẹ́ wá ní nínú àwọn ọmọ yín torí iṣẹ́ tẹ́ sọ ẹ ní iṣẹ́ táwọn obìnrin ṣe ǹjẹ́ náà wá nínú àwọn ọmọ yín tí wọ́n ṣiṣẹ́ eré ìtàgé yìí náà tó yẹ pé ó dà pé ẹ̀yin náà ti ń fi lé lọ́wọ́. gbogbo tí ń jẹ́ tọ́lọ́ gbogbo àwọn ọmọ tó tara mi jáde ni wọ́n ń ṣiṣẹ́ eré orí ìtàgé kódà èyí tí ò fẹ́ ṣe tó níṣẹ́ tiẹ̀ tí ń ṣe mo jẹ́ kó yẹ pé orúkọ yẹn ò gbọ́dọ̀ parẹ́ o torí pé àwọn òbí tèmi ti lọ wọ́n ti lọ sinmi èmi ní tó bá tó àkókò kan kì í ṣe tikú kì í ṣe tàìsàn mi ní lè ní oore ọ̀fẹ́ àti máa ṣe wàhálà káàkiri mọ́ torí iṣẹ́ wàhálà ni kọ́lọ̀ ń jẹ́ kí gbogbo wa jọ ọ̀rọ̀ ẹ̀ ni so gbogbo wọn pátápátá ni mo sọ fún ẹni iṣẹ́ tẹ̀rí kẹ́ máa ṣe ẹ gbọ́dọ̀ mọ̀ ń pa iṣẹ́ tí mò ń ṣe ẹ dẹ̀ gbọ́dọ̀ máa kópa ń bẹ̀ wọ́n dẹ̀ ti ń kópa ń bẹ̀ kò dẹ̀ di iṣẹ́ ti kálukú wọn kò di lọ́wọ́. ẹ ṣeun gan màmá kí n tún yọ̀ǹda yín ká tó máa lọ mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà wọ́n nífẹ̀ẹ́ sí àwọn onífújì torí a ti rí àwọn onífújì táwọn náà ń ṣe tíátà àwọn bíi King Dr. Saheed Òṣùpá bíi Wasiu Alhaji Wasiu Alabi Pasuma bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe eré sinimá bẹ́ẹ̀ náà láti rí àwọn onítíátà náà tó pé nínú sinimá tí wọ́n yà wọ́n kọ orin fújì níbẹ̀ màmá òun ló jẹ́ kí n bẹ̀rẹ̀ pé ṣé ẹ máa ń gbọ́ orin fújì. ẹ rí i pé mo sọ síwájú ọ̀rọ̀ mi pé mo ní mo máa ń jó mo máa ń kọrin kódà kì í ṣe pé mo máa ń gbọ́ orin fújì nìkan ibi tí mo fẹ́ràn èdè mo tún máa ń jó fún àwọn onífújì. bí ta lẹ ti jó fún gbogbo nínú wọn. ọ̀rọ̀ tí mo sọ yìí ti pẹ́ gan ó ti pẹ́ gan mo ti jó fún Alhaji Sefiu ọmọ oko mo ti jó fún Alhaji Taye Currency rí tó bá rí fídíò yìí wọ́n á lè sọ pé lóòótọ́ ni nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe night show ní La Concha Hotel lókè àdó ní Ìbàdàn gbà náà mi lè mọ́ lọ́jọ́ fún wọn ní weekend olórin kan náà wọ́n fi Ilé Ifẹ̀ ṣe bùgbé Alhaji Rashidi mo máa ń jó fún wọn mo ti jó èmi ò tiẹ̀ ìfà mo fẹ́ sọ pé ọ̀pọ̀lọpọ̀ olórin gan ni mo ti jó fún rí because tàbá tó ní ìnáwó táwa onítíátà náà ṣe àbí wa máa ń ṣe àwọn ìnáwó lọ́dọọdún ní ìdíṣẹ́ wa tó dá gbogbo wa pọ̀ tó lórin tún wá màá tún jó fún wọn ṣùgbọ́n èmi gangan fẹ́ràn jó débi pé mo máa lọ ń jó fún olórin ní alẹ́ di àárọ̀ ọjọ́ kejì ìgbà tó lórin bá fi máìkì lẹ̀ ní 4 láàjọ fi máìkì lẹ̀ níbi tí mo fẹ́ràn fújì dì ìbá wa já pàlà o ìbá jẹ́ hip hop o kò sẹ́yìn tí mi ò fẹ́ràn níbẹ̀ tó bá ṣáà ti kọ orin tó ti dùn tí ìlú dẹ̀ ti ṣe kíni tí ó tà sí ara wọn mò ń jó lọ nìyẹn. ẹ ṣeun gan màmá nínú àwọn onífújì ǹjẹ́ ẹ lè sọ orin tí ẹ láìkì láti máa gbọ́ tó pé tẹ bá gbọ́ inú yín á dùn. ẹ má jẹ́ ká dárúkọ torí pé gbogbo wa pátápátá kò sẹ́ni tí ò ní olólùfẹ́ tiẹ̀ kò sẹ́ni tí ò ní bí ẹ̀yin ìgbàlódé nìṣẹ́ ní kálukú ló ní fans tiẹ̀ ṣùgbọ́n kankan ni pé kò sórin tí mo gbọ́ tí mi kì í dunnú sí ṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yín tí bá gbọ́ orin Alhaji Saheed Òṣùpá inú mi á tún dùn yàtọ̀ tí mo wá gbọ́ orin Alhaji Sefiu inú mi á tún dùn yàtọ̀ ìdí rèé o Yorùbá tó máa kọ́ni ní ọgbọ́n ni wọ́n fi ń kọrin o ẹ tí gẹ́ẹ̀tì mi ẹ wò wà ní iṣẹ́ tiwa yìí náà sìn tó bá ní ká wá ya iṣẹ́ tá à ń pè ní kọ́ṣọ̀ wọ́n ní ẹ lọ kó àwọn tó mọ Yorùbá sọ wọ́n ní ẹ̀fà sọ pé ẹ lọ kó àwọn oní English play wá sí di kọ́ṣọ̀ Yorùbá wa ṣé àlàyé mi yẹn yé yín then kò sí orin tí àwọn méjèèjì tí mo dákọ yẹn Alhaji Sefiu àti Alhaji Òṣùpá bá kọ tí ò kì í mọ́gbọ́n lọ́wọ́ gbogbo àwọn tó kù náà ni wọ́n ń kọrin tó mọ́gbọ́n lọ́wọ́ o ṣé ẹ̀ ń gẹ̀ẹ́tì mi. ó yé mi màmá. ní àwọn tòde òní ni mò ń sọ fún yín yẹn o ṣe mọ̀ pé category by category ni àwọn tó jẹ́ àgbà olórin jù wọ́n lọ
tí wọ́n mú orin kọ jù wọ́n lọ tó orin wọn yé èèyàn dáadáa náà ń bẹ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ láyé òde òní ń sìn àwọn lórin Yorùbá méjì yẹn torí pé orin Yorùbá ni wọ́n ń kọ kí wọ́n tó kọ àlùjó kẹ́ ẹ tó jó kọjá àdírẹ́sì ilé yín ẹ ti rí kókó ẹ̀kọ́ kọ́ nínú àwọn orin wọn. bẹ́ẹ̀ni ẹ ṣeun màmá ǹjẹ́ ti wá bá King Dr. Saheed Òṣùpá ẹ ti bá wọn pàdé rí. mo ti bá wọn pàdé rí ṣùgbọ́n mi láǹfààní àti jókòó bá wọn sọ̀rọ̀ lọ títí stage ni mo ti pàdé wọn lọ́dún náà a wá ṣe ìpolówó fún àwọn olóṣèlú kọ́lọ̀ kó fọ̀rọ̀ kẹ́ gómìnà wa àgbà yẹn Àlàó Akálà àwọn ni wọ́n wà ní ìjọba ń gbà náà so tí wọ́n wá ṣe campaign then àwọn àwa aráàlú náà àtàwọn òṣèré orí ìtàgé tá a jẹ́ èèyàn tí wọ́n ń gbà náà á lọ so ibẹ̀ ni Alhaji Òṣùpá ti wá kọrin tí mo fi bọ́ sórí stage lẹ́yìn pé mo kàn jó níwọ̀nba tí mo kúrò ńbẹ̀ àní àǹfààní àtijọ́ sọ̀rọ̀ jù báyẹn lọ. ẹ ṣeun gan màmá màmá tẹ bá rí King Dr. Saheed Òṣùpá lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan ẹyọ kan wo lẹ máa sọ fún wọn. tí mo máa sọ fún wọn inú mi dùn mo ró lólùfẹ́ mi nù ẹ mọ̀ tó bá sọ pé èèyàn fẹ́ràn èèyàn ẹ gbàgbé o mo fẹ́ràn wọn gan-an nítorí pé Yorùbá ń bẹ lẹ́nu wọn ẹ má jẹ́ ń tàn yín Yorùbá tí ó mú làákàyè lọ́wọ́ tẹ máa rí ẹ̀kọ́ kọ́ níbẹ̀ ó ń bẹ lẹ́nu wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ lèmi náà tèmi náà dẹ́ ìjókòó yìí Yorùbá ń bẹ o tẹ bá fẹ́ sọ Yorùbá ń bẹ tó mọ́gbọ́ lọ́wọ́. màmá tẹ bá ní orí ọ̀fẹ́ láti béèrè nǹkan ẹyọ kan péré lẹ́nu King Dr. Saheed Òṣùpá màmá kí lẹ máa béèrè lọ́wọ́ wọn. ẹni tí mo lè béèrè ni pé àwọn ti yó o ẹ gbọ́ ebi ò dẹ̀ ní pa wọ́n. àmín. nítorí pọ́n ti yó yẹn kọ́ mọ̀ jẹ́ kébi ó pa èmi àti àwọn tèmi náà tó ń bọ̀ nǹkan èèyàn kan oṣù tí màá bí wọ́n nù. ẹ ṣeun gan màmá kí àwọn èèyàn lè mọ̀ pé lóòótọ́ ẹ máa ń gbọ́ orin King Dr. Saheed Òṣùpá ẹ kàn bá mi kọ orin ẹyọ kan fún ìṣẹ́jú kan ẹ kàn bá mi kọ. ẹ wo ẹ fún mi níṣẹ́ ṣe o. ẹ má bínú mo kàn fẹ́ kí àwọn olólùfẹ́ Olúfimọ wọ́n lè mọ̀ pé yes bá ṣe ní àwọn ọ̀dọ́ ní Olúfimọ la ní àwọn màmá àwọn àgbàlagbà. ẹ wá rán mi létí orin wọ́n ẹ fẹ́ gbé mi lọ jìlọ nìyẹn o mi tiẹ̀ wòye tí mo fẹ́ kọ́ ṣé ká dúró ká ba ni kí n sọ ni àbí ká bẹ̀rẹ̀ ká ba. ẹ ṣàkọyọ̀ kan ká fi àkàbà tìṣẹ̀ kò pé a má ga mi lè gbàgbé orin yẹn wọ́n ní ká dọ̀bálẹ̀ fáràrà ẹ̀fọ́ ni ó dẹ̀ ń ṣẹlẹ̀ nítorí mo sọ fún yín pé orin wọn ní ẹ̀kọ́ nù èmi lèmi jókòó yìí sí ẹ̀yin Yorùbá kan tẹ́ bá fẹ́ pè mí ẹ̀ lé mi àràrà bó tẹ̀ pé mi ṣàràrà torí mi ìdúró lójú kan ẹni tó ti gbàgbọ́ mi rọ̀ mọ́ tó ń pè ní àràrà lẹni tó jókòó sójú kan ibẹ̀ ló máa ṣu sí tó máa yàgbẹ́ sí tó máa tọ̀ sí kò lè move kò lè ṣe anything kò lè sọ̀rọ̀ tí ò wúlò get mi so èmi ò kì í ṣe àràrà bẹ̀ tí gbàgbọ́ ẹ̀yin Yorùbá kan àràrà lè máa ń perú wa wọ́n wá ní ká dọ̀bálẹ̀ fáràrà kò pé ká má ga ẹ̀yẹn worú tí wọ́n mú jáde inú orin yẹn ó kè ń sìn ẹ débi ń sìn láàárọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń bá mi sọ̀rọ̀ yín sìn ẹ sì gbọ́lẹ̀ dé pé wọ́n lè yọ méjì mi mẹ́ta nínú àgọ́ ara yín tó bá ní ká wo ti height èwo ló dúró kí mi lórí ìnáwó ronú yín kò sí ṣé tí wàá mọ́ tàn yín ok bí mo ṣe jẹ́ pé ẹ̀dá tọ́lọ́run dá mi nì mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dé pé bí mo ṣe ń sọ pé èmi náà ń bẹ lọ́hùn tó àwọn tí wọ́n ń dúró de pé mọ́mì fẹ́ẹ́ dé ọmọ yìí fẹ́ẹ́ dé ọ̀rẹ́ wa yìí fẹ́ẹ́ dé tá a bá ti rí inú wọ́ọ̀dùn tá a bá ti rí ààyò wọ́n pọ̀ ju èmi fún ara mi lọ tí mi mọ̀ bí mo ṣe ń handle wọn ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ni gẹ́ẹ̀tì mi ẹ rí i pé mo sọ fún yín pé lára àwọn orúkọ mi lẹ́ẹ̀kan pé ẹni kúkúrú tó ń pẹni gígùn ránṣẹ́ èmi kọ́ Ọlọ́run ni o ó dáńsì èmi àti yín jọ ń lọ bí ká fẹ́ fo gọ́tà mi lè dáàfo ẹ̀yẹn fi mílẹ̀ bí gọ́tà kẹ́yìn máa lọ ibi tá a dẹ̀ jọ ń lọ yìí ó jọ ṣe pàtàkì fún èmi àti yín kí lẹ máa ṣe ìsídàkẹ́ gbé mi kọ́rùn ìsídàkẹ́ gbé mi pọ̀n ìsídàkẹ́ gbé mi sórí dandan ni kí n ṣáà ti gbé mi fo gọ́tà yẹn ẹ̀ sọ bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun màmá ṣé mùsùlùmí ni àbí kristẹni. ẹ ṣe
ìdáhùn mi àkọ́kọ́ ni pé ọlọ́run ọba ò pé méjì bẹ́ẹ̀ni ẹyọ kan ṣoṣo ni bẹ́ẹ̀ni tí ò lórogún kò lọ́bàkan kò láfiwé kò láfijọ ṣùgbọ́n agboolé mùsùlùmí ni a bí mi sí ṣùgbọ́n nípasẹ̀ oore ọ̀fẹ́ ọlọ́run torí pé òun ló ní wá òun ló mọ̀ ń fi wá dára kìkìdá kó fi wá dára rí kó mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún mo ti padà di kìrìsìtẹ́nì kódà kì í ṣe kìrìsìtẹ́nì àfẹnujẹ́ tí mo ti joyè ìyá àjọ nípa oore ọ̀fẹ́ ọlọ́run. ní aláṣọ funfun bẹ́ẹ̀ ni celestial àbí kérúbù kérúbù ni ọpẹ́ ní fọ́lọ́run olúwa ṣe àdúrà àgbà. àmín Jésù. ẹ ṣeun gan màmá ǹjẹ́ ní ènìyàn tó yẹ pé nínú àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ tó jẹ́ aláìsí tẹ̀wò pé tó bá yẹ pé wọ́n wà láyé ni ẹ pa ìbáṣepọ̀ ẹ̀yin méjèèjì ò bá ti jù báyìí lọ orúkọ wọn náà ò bá ti máa tàn jù báyìí lọ tó fẹ́ fi àsìkò yìí tó fẹ́ fi ṣèrántí wọn ǹjẹ́ ní. ẹ wo ẹ má jẹ́ kí n rántí n tó lè mú mi jẹ́ wá mo rántí òfìlì gàǹgà. òfìlì gàǹgà. bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ló máa ń pè ní ìyá òfìlì gàǹgà nígbà náà ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ẹ̀dá tọ́lọ́run dá wọn ni ẹ̀dá tó sanra ó sanra débi pé tá a bá jọ lo location tí Báyọ̀wá special yẹn bàbá àtùnú nígbà náà bẹ́ẹ̀ni tó bá fi wá sínú yàrá kan náà mo máa sá kúrò lórí bẹ́ẹ̀dì fún ni torí mi ìbẹ́ lọ́hùn kó gbé apá ẹyọ kan ṣoṣo kó gbé lé mi bóyá ni màá lè mí dáadáa kílẹ̀ tó mọ́ tá òjò máa léra wa kiri inú ilé ṣàwàdà kiri kọ́lọ́hún kó dẹlẹ̀ fún wọn kò wá sí gbogbo location tá a jọ lọ́ngbà yẹn yálà lẹ́kọ̀ọ́ ni yálà lóṣogbo ni àti sinimá kan Igbó Dúdú excuse me lọ́dún náà lọ́hùn nígbà náà tójú sì dúdú gbogbo àwọn ará àbá yẹn gbogbo àwọn ará àdúgbò yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní gba èmi àti ẹ̀ lálejò ni tó wẹ́kọ̀mù wa dáadáa torí wọ́n á máa wò pé èèyàn kan rèé wọ́n tún wò pé èèyàn kan rèé ọ̀rọ̀ àwa méjèèjì Ọlọ́run fi ṣe words and opposite bí ẹ̀yin olóyìnbó ṣe máa ń sọ pé òun lòun ń dára nínú ayé kálukú wa gbogbo ìgbà yẹn àdẹ̀jọ́ máa ń káàkiri ni àjọ máa ń ṣe káàkiri kápó bá wà láyé ni dì sí ìbáṣepọ̀ wa ìbámọ̀jà rárá kódà ó kọ àwa méjèèjì náà yóò jọ máa gòkè sí lọ ni Ọlọ́run kò dẹ̀lẹ̀ fún àti gbogbo àwọn tó kù náà tí wọ́n ti lọ. àmín màmá wa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ ìyá òfìlì gàǹgà ǹjẹ́ ilé bá dárúkọ wọn tẹ́ bá rántí. mi ìrántí torí ọ̀pọ̀lọpọ̀ wa lọ orúkọ tá à ń jẹ́ yẹn tàfi bá pera wa ṣùgbọ́n gbogbo àwọn tó bá máa ń wo sinimá Báyọ̀wá special nígbà yẹn ìyá òfìlì gàǹgà ẹni tí gbogbo èèyàn mọ̀ ẹni tí ò bá mọ̀ wọ́n nísìnyẹn bóyá àwọn ọ̀dọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé tàbí tí ọjọ́ orí wọn ò tí ì ju bí ọmọ ọdún 15 ọmọ 20 ọdún lọ. ẹ ṣeun gan màmá ìyá òfìlì gàǹgà yìí ǹjẹ́ rántí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn tó fi di olóògbé ǹjẹ́ mọ̀ kankan nípa ẹ̀. mi ì mọ̀ torí a close gan a close dé pé tí n bá ti wà ní condition tí mo wà ní oyún tí ó bá tàkókò kan àwọn dókítà ó sọ pé kí n fara ń sinmi pé wàhálà mi pọ̀ mo wà ní oyún tí mo tún lọ location káàkiri nǹkan kan so màá rò pé jẹ́ n kúrò nílùú yìí jẹ́ n lọ sí ìlú ọ̀rẹ́ mi torí Òṣogbo ní ọ̀dọ̀ tiwọn màá lọ síbẹ̀ màá bá ṣeré títí kódà mo fẹ́ lè máa lọ tí ló bá tó oṣù tí mo fẹ́ bímọ nìkan ni mi ní travel mọ́ níbi tá a súnmọ́ra dé létà náà ni mo kọ̀ dẹ̀gbàdà gbọ́ pé wọ́n sì kì níwọ̀nba nígbà tá a dẹ̀ máa padà gbọ́ la gbọ́ pé wọ́n ti ṣàìsí nígbà náà. ṣé màmá ìyá òfìlì gàǹgà ṣé wọ́n bímọ. bẹ́ẹ̀ni lọ́mọ láyé. bẹ́ẹ̀ni wọ́n lọ́mọ wọn lẹ́bí. ọpẹ́ ní fọ́lọ́run ẹ ṣeun gan màmá a ò ní rí jù báyìí lọ ẹ ṣeun fún àǹfààní tí ẹ fún wa láti wà níwájú yín àgbàládùúrà pé gbogbo nǹkan tó kù nínú ayé yín tí ẹ ń fẹ́ kí Ọlọ́run kó bá yín fọwọ́ kàn ní dáadáa lọ́lọ́run bá a ṣe fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀ ẹ ṣeun púpọ̀ ẹ ṣé mà. Welcome, sir.